bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ẹlẹ́yìn èèyàn wa káàárọ̀ káàsán kúrò lẹ́ o gbogbo àsìkò tó bá bá yín bàbá fìkà sínú lé o oníròyìn àgbáyé lónìí ẹ máa gbọ́ o àsọ̀rọ̀ kan lánàá ìwé ìjáde lónìí Tinubu ní owó ìṣubú o alámẹ̀dá bàbá ó ló ń dọ̀bálẹ̀ ní ẹ gbàgbọ́ wípé ibi fídíò tá a fi hàn ìlànà Legal Square bàbá ṣubú bẹ̀ tó ṣubú làwárò tí àmọ́ bàbá ti rí ìdọ̀bálẹ̀ ní táwọn dọ̀bálẹ̀ fún abẹ́rẹ́ bàbá wọnú ìròyìn yes ẹ̀wọ̀n irú lórí ọmọ ààrẹ Amẹ́ríkà hunter ẹ̀wọ̀n irú lórí rẹ̀ wọ́n ká ìbọn mọ́ lọ́wọ́ lọ́nà ìtọ̀ olóògùn olóró ilé-ẹjọ́ ti dá lẹ́bi ẹ̀wọ̀n irú lórí rẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ Nàìjíríà ókè ẹ fẹ́ lọlé tọ́pọ̀lọpọ̀ yọ tọ́mọ ẹ lọ dáko ẹ̀gẹ́ èmi ọ̀dẹ́rùbà yìí ó tọ́jáde nínú ìwé ìròyìn ni o wọ́n ní owó gẹ́gẹ́ tá à ń béèrè fún yìí wípé ọ̀pọ̀ jù àwọn táwọn bá sì lè sanwó wọn òní yóò wà ní ibi iṣẹ́ o ìròyìn míì tí kókó rẹ̀ jáde ẹnìkan nínú àpò gàárì yóò tàwọn agbófinró ó wá gbé gbígbà téèyàn gbé gàárì oníyọ̀ gàárì oníyọ̀ olórí bobo wọ́n bá pé èèyàn bá ta èèyàn bórí èèyàn níbẹ̀ kí ló gbé síbẹ̀ àwọn gbé gàrí lọ́rẹ̀ ìwọ gàrí tú gàrí ìwọ àwọn tú gàrí ẹ̀yà rẹ̀ èèyàn wọ́n bá ń bẹ o lóńdó ẹ gbọ́ bá a bá wọnú ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ nípa ti Yàyà Bello ẹnìkan nínú àwọn àgbẹ̀ EFCC ó lọ́mọ̀ ṣe o ọmọ ṣe là wí bọ́ bá ká ẹran máa bẹ́ẹ̀ yẹ̀rì ìyá ẹgbẹ́ èèyàn ẹni tó jẹ́ ìyá ẹgbẹ́ ẹ fi ṣe chairman àbí chairwoman ní ọ̀jẹ̀ àbí chairperson ìrìnkàrìn kọjá kan ló mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá bá tí ẹgbẹ́ yìí ti kẹ́ ọmọ ẹran tó ti kó sábẹ́ ẹ wá wọ ọmọ ẹran kan ọmọ ẹran ìdá ìyá ẹgbẹ́ ní àmọ́ bí ẹran kan dùn lábẹ́ ni wọ́n ní yọ̀ọ́ lágbára wọ́n láwọn EFCC àwọn èèyàn kan ni wọ́n ń dáàbò bo Yàyà Bello tí wọ́n jẹ́ kí wọ́n rí mú látijọ́ yìí ẹgbọ́n bàbá wọnú ìwé ìròyìn eléyìí tá a fẹ̀fẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ láàárọ̀ tòní lọ́sàn-án tòní lálẹ́ tòní o bàbá Fìkà Sínú ni oníròyìn àgbáyé ó yẹ mọ́ tẹ̀ ẹ bá wa share bí wọ́n ṣe ń gbádùn rẹ̀ bá wa share yẹ́lòmíì náà tún gbádùn rẹ̀ share tọ́tù share tòsí wàá máa láìkì subscribe sí YouTube kọ́mẹ́ǹtì yẹ́yẹ́ yín kò lè yẹ adúpẹ́ o ẹ ṣé o. bàbá fìkà fìkà sínú bàbá bàbá fìkà fìkà sínú bàbá. ìròyìn àwọn ẹlẹ́kùnrẹ́rẹ́ lánàá la mú wá ṣètò wọ̀nyí wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu alámẹ̀dá jẹ sókè kó tún jẹ sápò pébi tí bàbá ti ń lọ kí wọ́n fẹ́ kíyàn ẹsẹ̀ tàṣé níbi orí sítẹ́ẹ̀mù ni wọ́n ṣàfẹ́ ṣubú ká ní sọ bẹ́ẹ̀ àmọ́ bàbá padà sọ̀rọ̀ ẹgbẹ́ tí wọ́n wí lébò. But it is a day to celebrate democracy. Why doing Dobale for the day? I'm a traditionally Yoruba boy. I did my Dobale. Yorùbá boy ní bàbá wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọba jí láàárọ̀ ọ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀dọ̀bálẹ̀ ìdọ̀bálẹ̀ là ń kọ́ba ìdọ̀bálẹ̀ là ń kó bàbá ìdọ̀bálẹ̀ là ń kí yeye ọlọ́wọ́n dọ̀bálẹ̀ fún Nàìjíríà ni o torí mo wo wájú wọn mìíràn wọ́n dọ̀bálẹ̀ fún ẹ̀kíńtà tálẹ̀ dọ̀bálẹ̀ fún wájú wọn ní gẹ́gẹ́ bí ìsàmì àyájọ́ ọjọ́ ìjọba àwarawa Nàìjíríà
ẹjọ́ mi náà dọ̀bálẹ̀ fún Nàìjíríà fẹ́ dọ̀bálẹ̀ fún bàbá wa ṣe orí ìyá mi dá lọ́nà ọ̀run wọ́n láwọn dọ̀bálẹ̀ ní àwọn òṣùbú o ẹ má ní bàbá yóò ṣubú o bàbá dọ̀bálẹ̀ rí o bá gbé fídíò sẹ́gbẹ̀ẹ́ ara wọn gbé sí torí ìṣubú kọ́ ìdọ̀bálẹ̀ ní Àdúkẹ́ yes ẹ̀wọ̀n ìrún lórí ọ̀ǹtà Biden ẹni tí ń ṣe ọmọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà eléyìí tí wọ́n gbé ẹjọ́ rẹ̀ lọ sílé ẹjọ́ nígbà wọ́n gbé débẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀ǹtà orí sọ́kọ̀ rẹ̀ rù ọ́ ni ọ̀dọ̀dẹ wọ́n kábọ̀ mọ́ ẹ lọ́wọ́ nígbà wọ́n kábọ̀ mọ́ ẹ lọ́wọ́ wọ́n ní oní ìbọn lọ́wọ́ lọ́nà ìtọ́ ìwọ ọ̀ǹtà bákan náà wọ́n lólógun olóró ẹjọ́ yìí bí wọ́n bá lè gbé lọ bó ṣe ń lọ yìí ẹ̀wọ̀n ọ̀run lórí ọ̀ǹtà ẹni tí ń ṣe ọmọ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Joe Biden ọ̀ǹtà Biden Joe Biden ọ̀ǹtà Biden yóò Biden tọ́rọ Biden Amẹ́ríkà ẹlẹ́sàárẹ̀ wa ìròyìn mìíràn máa gbọ́ ìjọ tí wọ́n bá ti ń ṣèkà bí abẹ́rẹ́ ìjọ tó bá tó ọkọ rọ nípa wọn o arákùnrin kan Yusuf Adénáyìn ọwọ́ pálábá rẹ̀ ṣẹ́gi nígbà táwọn ọlọ́pàá tí wọ́n mú kí wọ́n ká mẹ́ lọ́wọ́ ẹ̀yà ara èèyàn ni wọ́n ká mẹ́ lọ́wọ́ o wọ́n ká mẹ́nu àpò tó pẹ̀lú àpò gàárì Yusuf tiẹ̀ kì í ṣe Yusuf tó fáì àwọn Yusuf àmọ́ fáì Adénáyìn kò lóyin nínú kí ni yóò ṣe wọ́n ká mẹ́ lọ́wọ́ nílùú Oǹdó àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá tó jẹ́ wípé ojú wọn rẹ́rìn tí wọ́n máa ń lo làákàyè àtọ́gbà inú ni wọ́n dọ́kọ̀ tárákùnrin ìwọ́dúró ìkàrè wetin you carry ìkàrè sack brick sack hope sack say sack ìdè sack wetin dey sack ìṣe gàrí ìgàrí ẹ̀tọ́ gà wọ́n bá bẹ̀rẹ̀ ti gàrí fún o. Olórí gbogbo wọ́n wá bẹ̀rẹ̀ wípé bolo tí lẹ́yìn àwọn èèyàn ẹ̀yà ó lẹ́yìn èèyàn ó kan lọ́jà sí o ìsúmẹ́là ó lẹ́yìn lọ́jà sí wípé àwọn ìgbèríko táwọn èèyàn bá ti kú tán bá ti sin òkú wọn àwọn wà á lọ bẹ̀ wọ́n lọ rè wọ́n gé orí olórí wọ́n tà lẹ́gbẹ̀rún 2 wọ́n gbólóṣì olóṣì pàtàkì bọ́lọ̀ ń bá mú ọ lọ́nà bàjẹ́ lọ́rùn màlẹ́kà náà ti ẹ̀dẹ́ sí ọkọ̀ òun kò ní fawọ́ rẹ̀ nà fúnra rẹ̀ ẹ̀rọ góró olórí wà mọ́ta ṣiṣẹ́ eléyìí tán ní 250,000 owó òṣìṣẹ́ tó kéré jù ń lè fẹ́ gbà ẹni ẹ̀sìn mẹ́dọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ tí ó lọ lé ọ̀pọ̀ tẹ́lẹ̀ máa ṣiṣẹ́ dry cleaning ẹ̀tọ́ lọ rí ọ̀pọ̀ o wọ́n ní dìré wọ́n láwọn ọmọ ìwọ̀n ara àwọn Mohammed Idris mínísítà fọ̀rọ̀ ìròyìn inú sọ̀rọ̀ yìí o nígbà tó báwọn oníròyìn sọ̀rọ̀ ó lè tá àmì láàmú èèyàn mẹ́ta ò lè dùn méjì ẹni tí ń ṣe gbà kò lò lọ́rin ó ní fúdi eléyìí kí wọ́n ṣe jẹ́jẹ́ 62,000 62,000 eléyìí táwọn ní ẹgbà bẹ́ẹ̀ táwọn òṣìṣẹ́ ní rárá táwọn alibarika gbogbo èèyàn bá ní ẹran alibarika ẹni rárá pẹ̀lú ìkọ̀ àgbà alibarika ẹ̀fìtílẹ̀ 3 sí ìkọ̀ àgbà ẹgbẹ́ bá ní ẹran léyà. ó ní ẹjẹ́ gbà á ẹjẹ́ jọ fi sùúrù ṣe o àmọ́jọ ẹgbẹ́ òṣìṣẹ́ nẹ́ẹ̀sì ó ti wá sọ̀rọ̀ látòrí ààrẹ ẹni tó jẹ́ adelé fún ààrẹ wọn Adéwálé Adéyanjú ẹ ṣèrántí pààrẹ wọn gangan lọ sí Gàlífàrì Switzerland níbi tó ti lọ síbi ètò kan tí wọ́n ṣe ó ní ọ̀rọ̀ tó ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed sọ wípé a ti fẹnu ọ̀rọ̀ jóná o láàrin àwọn òṣìṣẹ́ o wọ́n gbé jáde ó láwọn ìfẹnu ọ̀rọ̀ jóná o ó ní June 7 ilé àwọn sọ̀rọ̀ àwọn òtítì ìfẹnu ọ̀rọ̀ jóná o ó ní gbogbo bí nǹkan bá ń ṣe lọ nígbà àwọn ọ̀gá bá lé àwọn jọ yanjú rẹ̀ o
àmọ́ àwọn ò tí ì fi ẹnu ọ̀rọ̀ gbóná. Àmọ́jọba àpapọ̀ wọ́n bẹ àwọn òṣìṣẹ́ wípé ẹ gba kínní yìí o, kọ́mọ́jà wípé wọ́n rin ọgọ́rọ̀ yín, ẹ má relé o, kò sówó. 80.2 billion Yaya Bello money GYB gómìnà Yaya Bello EFCC sọ̀rọ̀ látẹnu Ẹ̀fà Òkíìmù ní tó fẹ́ máa jà kíìmù lẹ́nu mi. Òkíìmù ní kì í ṣẹgbẹ́ àwọn. Yaya Bello ti rí ẹ̀ka ètò ìdájọ́ fún nítorí tẹ ẹ̀ka ètò ìdájọ́ láyà pé kí ni ó ṣe. Ó wá ní kì í ṣẹjọ́ Yaya Bello náà. Ó láwọn kan bẹ nínú kọ̀rọ̀ tí wọ́n jẹ́ pé táǹkù ni wọ́n ń sọ. Ó ní gbogbo ayé ń wò wá. Gbogbo ìṣesí tà ń ṣe lórí ọ̀rọ̀ tí wọ́n ní kí Yaya Bello wá jẹ́ ẹjọ́ rẹ̀ 80.2 billion naira owó tí wọ́n lé lùlùkùmà nígbà tó wà ní ṣèjọba. Ó ní àwọn òkùnkùn ní pọ́ wọn ìpáyàn bẹ́ẹ̀ sọ́tẹnu rẹ̀ kágbọ́tẹnu rẹ̀. Yaya Bello Kogi gómìnà tẹ́lẹ̀ ó kìmùlẹ̀ sọ̀rọ̀ o. Ó láwọn kan ń fọwọ́ ra lórí gbígbó yẹn bá fàdírà yẹn lórí tó ń fẹ́ fàdírà Fíkítóríà lórí. Ó kìmùlẹ̀ sọ̀rọ̀ o. Pọ́ǹsì lọ́kọ́ o. Bàbá Fíkàsí ní oníròyìn àgbáyé ló jẹ́ ká ẹ mọ bó ṣe lọ o. Ó yẹ lọ sọ̀bscribe ẹ mọ̀ sí ẹ̀. Ó wà bá dọ̀lẹ́ ẹ̀gbọ́n mi lágbára náà. Ẹ kẹ̀lé àkú mìíràn ọdún èmi ọ̀rẹ́ ọdún mi o. Ẹ bá mẹ́rin ọdún mi o. Ẹ ṣe.